sì tún máa dùn ó máa wà useless nínú ayé inú ọdẹ tún máa dùn nítorí wọ́n pè ní Islam nìyẹn wàá wà useless inú ọdẹ tún máa dùn kó wà useless wọ́n ti fi religion wọ́n ti fi bayé Africans jẹ́ wọ́n fi religion wọ́n fi destroy ìgbésí ayé Africans ìgbésí ayé àwọn aláwọ̀ dúdú ìgbésí ayé ọmọ kàrò òjìrè wọ́n lè fi religion wọ́n lè fi bastardize ẹ̀yin náà ẹ̀ lọ Mẹ́kà sórí yóò pé ni àti yóò tẹ̀ tí lọ Mẹ́kà sẹ́yìn náà Mẹ́kà sẹ́jú rí ṣé Kùránì ni wọ́n fi gbé ní Mẹ́kà dúró ẹlẹ́bọn ni wọ́n àwọn oníṣẹ̀ṣẹ̀ ni wọ́n làwọn ọba náà ní Haúsá kan bá dé wọ́n á kó sílámù wọ̀lú wò ó wọ́n á fún gbogbo àwọn olóyè láwàní gbogbo àwọn olóyè gbà náà wọ́n kàn gbé láwàní lọ ni Olúwo báyìí ní ìsìn báyìí tó wà bẹ́ẹ̀ ní ìsìn láwàní lẹ́yìn kó fún gbogbo àwọn olóyè mi nǹkan ti ṣe wá gbogbo ẹyẹ ọmọ wo ẹkú rọ̀jú ẹkú wọ́n fi ẹ̀sìn wọ́n fi religion wọ́n fi àwọn èèyàn sí perpetual state of poverty sọ́dọ̀ ni minister for power àbọ̀lọ̀ ni minister for agriculture àbọ̀lọ̀ ni president ẹni tó bá gbé ẹ̀sìn kárí níbi tí a bá dé níbi tí ojú là dé tí òye ṣí dé ẹni tó bá ti gbé ẹ̀sìn kárí in replace of mental reasoning ẹni bẹ́ẹ̀ ó ti kú òtí sí ẹ mọ̀ wọ́n àfáà tó bá fẹ́ sọ̀rọ̀ wọ́n á máa dín sọ̀rọ̀ wọ́n máa sọ̀rọ̀ ní sọ̀rọ̀ ẹ wà máa wo tọ́ǹgì wọn tọ́ǹgì gbogbo àwọn àfáà ilẹ̀ Yorùbá ẹ tọ́jọ́ ọmọ Ọ̀yọ́ pọ́nbélé tọ́jọ́ ọmọ Ọ̀ṣun tọ́jọ́ ọmọ Ògùn tọ́ǹgì wọn ti wá jọ tọ́ǹgì Haúsá. ìran Yorùbá wuyì káàkiri àgbáyé ẹ má jà tójú àṣà mọ́lẹ̀ ńṣe ni ẹja gbéga ọmọ Yorùbá ni mí Odùduwà ni bàbá mi wọn ò jẹ́ fọwọ́ òsì ju èlé bàbá tó bí mi lọ. ìràpadà ọmọ Yorùbá àtúbà wa gbọ́dọ̀ kú. ìbà Olódùmarè ìbà gbogbo àjẹmílọ mo ṣe bá ọmọdé mo ṣe bá gbogbo mo kí gbogbo ọmọ káàrọ̀ òjìrè pátá ní lóko lẹ́yìn òde gbogbo bíi tẹ̀tẹ̀ láǹfààní láti ti máa gbọ́mi lórí ẹ̀tọ́ tàbí ní ìràpadà ọmọ Yorùbá àtúpà ọgbọ́dọ̀ kú ọmọọba Adéọlá adé Kijipa òun náà lóko tìmí ìmọ̀ amẹ́lẹ́bí lọ́mọ bíbí wọn nídìí ọ̀ṣun wọn máa lọ́wọ́ onígbò ìjà kìkì ọ̀kà sí àlẹ́ ìlẹ́lẹ̀ ṣàlàfíà ló bá gbogbo wa kí ni tí àjọ fẹ́ gbé wò lórí ètò fún títò ní kí n tó sọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ẹ jẹ́ ká jọ wo fídíò yìí. ọba 23 la ní wò àtàkọ́kọ́ dé kẹwàá ẹlẹ́bọ ni wọ́n ṣùgbọ́n aláwùsá kan bá dé lọ́ba kó Islam wọ̀lú wò lọ́ba pa ibi tí wọ́n kó òsàsí ọba parẹ́ ọba sọ di mọ́sálásí láti pè ní ọba alákọ̀ọ́kọ́ tó ṣe revolution ni ó change bí kan ṣe ń bọ̀ bí kan ṣe ń lọ ó change in favour of Islam ọba kan là láàrin Ògún Mákindé àǹdẹ òun ò lásán lè káwá tó dé òun ni Muhammadu Lámúyè Àyìnlá òun bá dé tiẹ̀ òun á gbóná ju alákọ̀ọ́kọ́ lọ òun ló ní bàbá àgbọ̀ ṣe mí tí olóyè ní ọláàfin láwàní rè wí láwàní ẹ máa mú láwàní wá láti ilé wọn tó wé wá láti ilé wọn jókòó ó mú láwàní wá láwàní rè ọwọ́ àṣẹ kẹkẹ́ ní méjèèjì gba lóyè lóyè ṣe lóyè nù lọ́yẹ̀ mú sí mẹ́yìn olóyè ṣe náà nù kẹ́rin náà wí láwàní láti fẹ́ ṣe mí tì lọ́dọ̀ olúwo òun ọ̀gbọ́n pé tiẹ̀ òun kẹ́ máa wé láwàní ìwó láwàní ẹjọ́ tí a máa fẹ́ kó àwọn ọmọ ọba tuntun jáde láwàní láwùwẹ̀ láti fi praise àwọn kíni àwọn àgbà wa wọ́n ní tradition wo ló tó dáa bẹ́ẹ̀ ọba mẹ́wàá ṣẹbọ ọba mẹ́tàlá ṣe Islam tradition wo ló wá wọlé Islamic tradition Ìwó Islamic kingdom tradition ló kí ṣe ẹlẹ́bọ tradition. ṣé ẹ̀gbọ́n tí àwọn oníbẹ̀rẹ̀ nù yìí ẹ̀gbọ́n tó ń wí àwọn ìwèrè tó gbára ẹ̀ ní mufuti Ìwó yìí ṣé gbọ́dọ̀ dáadáa tó sọ lẹ́nu nǹkan ọ̀kan tí mo kàn fẹ́ kó yé gbogbo wa ni pé tíruwa bá ń pariwo tá à ń sọ̀rọ̀ tẹ́lẹ̀nu wa rùn ó dijọ́ tí à ń pariwo fún yín ẹ̀ tẹ́ ẹ̀gbọ́ yẹn tó máa wá gbé káyín mọ́lé báyìí kọ́rọ̀ wọn tó yé yín ẹ̀yin náà gbọ́ ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu ẹ̀ ní ilẹ̀ Yorùbá nígbà kan ẹlẹ́bọn ni wọ́n àwọn oníṣẹ̀ṣẹ̀ ni wọ́n làwọn ọba náà ní
Haúsá kan bá dé ó wá kó ìsìlámù wọ̀lú wò ó wá fún gbogbo àwọn olóyè ní láwàní gbogbo àwọn olóyè gbà náà wọ́n kàn gbé láwàní lọ ni Olúwo báyìí ní ìsìn báyìí tó wà bẹ́ẹ̀ ní ìsìn láwàní lẹ́yìn kó fún gbogbo àwọn olóyè mi nǹkan ti ṣe wá gbogbo ẹ̀yin ọmọ wo ẹ̀kú rọ̀jú àdánwò tó fẹ́ dé báyìí tẹ̀ bá ṣọ́ra gbogbo Ìwó ẹ̀kú àdánwò tó fẹ́ dé báyìí tẹ̀ bá fura ìtí wọ́n ṣe fún Ìlọrin àwọn Yorùbá tó wà ní Kogi àwọn Yorùbá tó wà ní àwọn ìlú kọ̀ọ̀kan ní north ní eré tán so wọ́n pọ̀ mọ́ north òun náà ló padà ṣẹlẹ̀ níwò tẹ́ ẹ̀ bá fura yín lọ́pọlọ. báwo ni tí ẹ bá ṣe ọmọ àlè bóun lè yóò ṣe máa fọwọ́ òsì júwèé lé bàbá tó bí lọ́mọ àtolúwo àti wèrè tí ń sọ̀rọ̀ yìí àwọn méjèèjì ọmọ àlè ni wọ́n níwò wọ́n sọmọkọ Fúlàní ẹ̀jẹ̀ Fúlàní tí ń bẹ lára wọn olójó máa sọ kẹtẹkẹtẹ tí ń sọ yìí ìmọ̀ péjọ tí wọ́n tẹ̀wò dó dìdìrì tí ń sọ̀rọ̀ ìmọ̀ pé láwàní ni wọ́n fi tẹ̀wò ó mà ṣe o ọmọ gọ̀ àdé ọmọ kù kí ni ó pọ̀ mọ́ gọ̀ ọmọ gọ̀ àdé ọmọ kù kí ni ó pọ̀ mọ́ tó gọ̀ bí ìbáṣagọ̀ kéèyàn ó sì lanu lágbárí orí ẹ̀ kó sì mọ̀ sọ ohun tí ń jáde lẹ́nu ẹ̀ torí pé ó sàfẹ́ gbowó láti Saudi ẹ sàfẹ́ promote àṣà aláṣà lórí àṣà àti ìṣe àwọn babalábàbà tí ẹ fẹ́ ta ara yín sóko ẹrú ẹ fẹ́ ta àwọn ọmọ yín sóko ẹrú. gbogbo ọmọ Yorùbá ẹ jí ẹjẹ fúnra wa nílà ákáyè àwọn ìdánpẹ̀ ní Islam èmi máa ń sọ lẹ́nu láti ìgbà tí òye ti dé tí àgbọ́yé nǹkan tó ń pè ní ẹ̀sìn àti àṣà tó ti dé tí a ti ń sọ̀rọ̀ yìí mo ń jẹ́ kó yé pé Islam kọ́ọ̀tì kan ni tó jẹ́ wípé ìwọ tó o bá ń ṣe tó o bá rí àánú Olódùmarè tó o pẹ̀rẹ̀ ẹ wálé tó o lo làákàyè tí Olódùmarè fún ẹ ó sì máa parun inú ló sì tún máa dùn ó máa parun lọ báyìí inú ló sì tún máa dùn ó máa wà useless nínú ayé inú ọdẹ tún máa dùn ìdí wọn pè ní Islam nìyẹn wàá wà useless inú ọdẹ tún máa dùn kó wà useless. wọ́n ti fi religion wọ́n ti fi bayé Africans jẹ́. wọ́n fi religion wọ́n fi destroy ìgbésí ayé Africans ìgbésí ayé àwọn aláwọ̀ dúdú ìgbésí ayé ọmọ káàrọ̀ òjìrè wọ́n dẹ̀ fi religion wọ́n dẹ̀ fi bastardize ẹ̀. àwọn tí wọ́n sì mú religion yẹn wá fún yín àwọn gbádùn ìgbésí ayé wọn pẹ̀lú nǹkan àlùmọ́nì tí wọ́n ń mú láti ọ̀dọ̀ tí lọ́dọ̀ tí wọ́n. ọmọ Yorùbá àwa ní àníná Nàìjíríà ni ò níná táwọn ọ̀pàdé ọlọ́ọ̀tẹ̀ jẹ́ múnádé Saudi náà ti mú Islam wá ibi náà ti mú Christianity wá àwọn ò gbàdúrà pé akọ́lọ́ọ̀tẹ̀ jẹ́ wọn múnádé káàlà jẹ́ wọn múnádé àwọn aláwọ̀ gbàdúrà pé akọ́lọ́ọ̀tẹ̀ jẹ́ aró jẹjẹ Saudi tí wọ́n ti mú Islam wá síbi ètò tí wọ́n ti ṣe é kalẹ̀ ebi kìí sọ̀rọ̀ ebi ní ọ̀pọ̀ àwọn èèyàn wọn. ó mà ṣe o ìjọwọ́ lọ́pọ̀lọpọ̀ tó fẹ́ jí ẹni tó bá gbé ẹ̀sìn kárí níbi tí a bá dé níbi tí ojú là dé tí òye ṣí dé ẹni tó bá ti gbé ẹ̀sìn kárí in replace of mental reasoning ẹni bẹ́ẹ̀ ó ti kú wọn ò tí ì sin wọ́n wá fi àwọn àfà wọ́n wá fi kádàrá ni wọ́n wá fi báyé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n á fi báyé àwọn èèyàn jẹ́ wọ́n á fi ẹ̀sìn wọ́n á fi religion wọ́n fi àwọn èèyàn sí perpetual state of poverty. nínú Islam wọ́n mọ̀ sọ fún yín pé gbogbo nǹkan pátápátá àkọọ́lẹ̀ ní kádàrá ni
àwọn àfa ìtì rẹ̀ ní dámi lóńdó ni àfa tó bá dára ẹ̀ lójú kó wá jáde kó wá dámi lóhùn ọ̀rọ̀ ìbéèrè ayàwó nínú Al-Qur'an chapter wo nínú hadith ló sọ wípé tẹ́ ẹ bá ti bímọ bẹ́ẹ̀ ṣe ń ṣe ìkómọ yẹn tẹ́ ẹ pè àti gbogbo aláfa ojú oko yẹn tí wọ́n àwọn àgbókọ ọmọ jáde o abẹ́ka útúbà kìnìkan o abẹ́ka útúbà ìgbọ́mọ olóko jáde o ẹ wá máa sanwó útúbà o abẹ́sẹ̀ gbá o abẹ́sẹ̀ lé o gbogbo tẹ́ ẹ ṣe níbi ìkómọ yẹn ẹ̀yin àfa gbogbo tẹ́ ẹ ṣe níbi ìkómọ yẹn ó yẹ jáde ẹ sọ ibi tó wà nínú Al-Qur'an ẹ sọ ibi tó wà nínú hadith ẹ sọ fún mi ibi tẹ́ ẹ ti ní kúlẹ̀ aláwọ̀ mẹ́ta fókù wa nínú Al-Qur'an nínú hadith ẹ wá ka ìtumọ̀ kúlẹ̀ aláwọ̀ jáde káàmọ̀ bóyá ó tán mọ́ ìdí ń jẹ́ ọmọ òkú àbí ó máa ṣe o ẹ jẹ́ àṣírí làákàyẹ̀wò ẹ̀yìn èèyàn wa tá a bá kọ̀ntínú báyìí ẹ̀sìn ó ràn wá lọ síbi tí ò yẹ ká lọ we will remain just a non-entity. ẹ̀yin tẹ́ ẹ lọ Mẹ́kà sórí yóò pé ni àti yóò tẹ̀ ti lọ Mẹ́kà sí iná Mẹ́kà ṣẹ́jú rí ṣé Kùránì ni wọ́n fi gbé iná Mẹ́kà dúró ṣé Kùránì ni wọ́n fi ń darí iná Mẹ́kà tó jẹ́ pé táwọn ìjọba tí mi bá ṣe kí ọlọ́run náà láwọn bẹ̀ fún ọ ọlọ́run ní commissioner kò sọ ọlọ́run ní minister for power ni sọ́nà ní minister for power àbọ́lọ̀ ní minister for agriculture àbọ́lọ̀ ní president àbọ́ ọlọ́run ní ó bá yín sí ọ̀nà ní ó bá yín sí omi sọ́nà ní ó bá yín kọ́ factory àdúgbò tí ẹnì kọ̀ọ̀kan wá wà mosque tó wà ní àdúgbò mi ó lé ní 6, 7, 8, 9 ẹ lọ wo church tó wà ládùúgbò mi ó lé ní 100 ẹ bá kàlẹ́ ọ̀kọ̀ọ̀kan ẹ wá lọ wo gbogbo àdúgbò yẹn tí mosque àti church yìí wà kò sí iléeṣẹ́ yóò kan báyìí tó lè ṣàǹfààní fún àwọn ará àdúgbò yẹn gbogbo àwọn ìwọ́n wá ń bímọ wọ́n ń bíjọ sínú poverty wọ́n ń bímọ wọ́n ń bíjọ sínú ìṣẹ́ wọ́n sì ń pilẹ̀ sí èyí sì kó o ti lọ sí Saudi ẹ̀kọ́ o ti lọ sí Jerusalem wọ́n dẹ̀ fi build ìlú tiwọn ẹ̀rí pé nǹkan ṣe wá. ẹ̀jí ẹ̀yẹ gbọ́ ọ̀rọ̀ rúrùn ọ̀rọ̀ wèrè tó jáde lẹ́nu níbẹ̀ lẹ́nu yìí tactics tí àwọn Fúlàní tí wọ́n fẹ́ fi gba ìran Yorùbá tí wọ́n fi gba ìran ọmọládé tí wọ́n fẹ́ fi pa ìran wa nù òun ni wọ́n ṣàn wá lójoojúmọ́. èyí tí wọ́n ṣe nílọrin tí wọ́n fi gbà lọ́rin wọ́n fẹ́ ṣe wọ́n fẹ́ wọ Òṣogbo wọn ò rí gbà wọ́n fẹ́ ṣe wọ́n fẹ́ wọ Ògùn wọn ò rí gbà wọ́n fẹ́ ṣe wọ́n fẹ́ gba Ọ̀yọ́ wọn ò rí gbà. wọ́n wá ń lo àwọn fi ẹ̀sìn wọ́n fi tẹ̀ gbogbo wá di Fúlàní látara múra ẹ̀dí Fúlàní látara sọ̀rọ̀ sí ẹ̀dí Fúlàní tẹ́bá tí wọ́n rà fún àkàndínsì ẹ mọ̀ wọ́n àfáà tó máa fẹ́ sọ̀rọ̀ wọ́n àmọ́ dín sọ̀rọ̀ wọ́n mọ̀ sọ̀rọ̀ ní sọ̀rọ̀ ẹ wà mọ̀ wo tọ́ǹgì wọn tọ́ǹgì gbogbo àwọn àfáà ilẹ̀ Yorùbá ẹ tọ́jọ́ ọmọ Ọ̀yọ́ pọ́nbélé tọ́jọ́ ọmọ Ọ̀ṣun tọ́jọ́ ọmọ Ògùn tọ́ǹgì wọn ti wá jọ tọ́ǹgì Haúsá lẹ́sìn pé wọ́n láwọn fẹ́ practice ẹ̀sìn ẹ wà lè gbọ́ lẹ́nu wọn kó dàbí ọmọ Yorùbá hánà Saudi tẹ̀sí ń lọ yìí ẹ lè sọ pé fẹ́ fi ọmọ wọn láyé kí wọ́n fún yín Saudi tẹ̀ ń lọ yìí àwọn backup US France kankan àwọn fi ṣe security èyí fi Kùránì ṣe security níbi tí àwọn èèyàn wá kọ̀ dé wọ́n bímọ wọ́n sì tún gbé Kùránì sí bèrè ọmọ wọn ni Kùránì yóò máa sọ ẹja ronú ẹja máa ń tà ń ṣe títí nígbà míì tẹ́tún láǹfààní àti pàdé mi lórí ètò tàbí ní ìràpadà ọmọ Yorùbá ọmọ bá jẹ́ ọ̀dà adé yìí Kijipa ọ̀rọ̀ òun náà ló kàn tèmi èmi ò ní kú ẹ̀yin náà ò ní kú ó dìgbà kan náà. ìràpadà ọmọ Yorùbá àtúbà wa polówó.